mi in as much tèmi ẹlẹ́yà tí mi like nǹkan tí Àṣàbí Ọlọ́ṣẹ́ sọ. At the same time, mọ̀mọ́ ẹ jọ̀ọ́ Ọlọ́run ni mo fi bẹ̀ yín, ẹ má bà ayé Àṣàbí Ọlọ́ṣẹ́ jẹ́ o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má bà ayé Àṣàbí Ọlọ́ṣẹ́ jẹ́ o. Ṣé mọ̀ pé nǹkan tó bá jọra la fi ń wéra o. Báyìí, I'm forced to believe that ẹ̀yin àti vendor yín, mi ní dárúkọ, if you don't get it, forget about it. Ẹ ti ń sọ̀rọ̀ Àṣàbí Ọlọ́ṣẹ́. Ẹ̀yin èèyàn fẹ́ kẹ́ go back, ẹ jẹ́ á padà sẹ́yìn. Tẹ́ bá padà sẹ́yìn some few months ago. Yékúdí àtèèyàn kan jà lórí Facebook. Yékúdí sọ pé bóyá òun ló lọ pe NAFDAC sí Àṣàbí Ọlọ́ṣẹ́. Ṣó yé yín? Tẹ́ni yẹn wá deny. A dẹ̀ mọ̀ pé ẹni yẹn vendor mọ̀mọ́ ni. Ṣó ti yé yín? Tí gbogbo wa jáde, especially me, tí wọ́n sọ pé mi ò rò pé ẹni yẹn, mi ò rò pé vendor yẹn lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ torí pé wọ́n ti pe NAFDAC sóhun náà, tó ti kọjá ẹ̀ lọ, tó ti ṣe ti ṣọ́ọ̀bù ẹ̀rí. Mo ní mi rò pé ẹni yẹn lè ṣe bẹ́ẹ̀ yẹn. Ẹ dì yẹn mú. Then fast forward to now. Tí mọ̀mọ́ sọ pé Àṣàbí Ọlọ́ṣẹ́ ló bà business cream jẹ́. Wípé ọjọ́ wo ló dórí Facebook. Bam! Tẹ́ bá wá hard méjèèjì pọ̀. Ó máa wá dàbí pé vendor tó ń sọ pé òun ló ń pe NAFDAC sí Àṣàbí Ọlọ́ṣẹ́ yẹn. Ó ti bá mọ̀mọ́ sọ̀rọ̀ nípa Àṣàbí Ọlọ́ṣẹ́. Ìjà ẹnu mọ̀mọ́ ni mọ̀mọ́ ń jà fún. Ọjọ́ tó ń kó fún vendor mọ̀mọ́ ṣe ni mọ̀mọ́ jáde pé òun ò ní defend vendor òun o torí pé kò sanwó fún. All of a sudden tí mọ̀mọ́ ń defend vendor, ìtúdà kò jẹ́ pé vendor ti sanwó fún mọ̀mọ́. Àbí kó jẹ́ pé mọ̀mọ́ ń ṣe tiẹ̀ torí pé kó lè gba renew contract pẹ̀lú vendor. Ẹ máa dé o. Mọ̀mọ́, ẹ jọ̀ọ́ ẹ má bà ayé Àṣàbí Ọlọ́ṣẹ́ jẹ́ torí pé ẹ fẹ́ polówó ọjà o. Mo ti ṣe fídíò kan yín tẹ́ bá wò fún Àṣàbí Ọlọ́ṣẹ́. Ẹ lọ wo àwọn fídíò mi máa rí bẹ́ẹ̀. I think it was yesterday. I said it categorically. Wípé Àṣàbí Ọlọ́ṣẹ́, tune it down. Tune it down a bit. Torí irú àwọn aláyé bàjẹ́ ni mo ṣe sọ fún ẹ pé kò tún gbogbo èèyàn ní mọ̀mọ́ ńlẹ̀ ló kó pa. Your success at this point, you have not understand that it's like a threat to these people. Tune it down. Calm your freaking self down. Ayé ò fẹ́ ni fọ́rọ̀ àforí ẹni. Ṣó mọ̀ pé o ti lọ trigger ìyá wọn. Ìyá wọn dẹ̀ rèé. Kò kí ń ṣe agbọ́mọlà, agbọ́mọpa ni, kò kí ń tú tọmọ kankan ṣe àti bá tèèyàn jẹ́. Inú ìbàjẹ́ èèyàn ló ti ń jẹun. Mo sọ fún ẹ pé you have no say for you saying that àwọn tó lọ China wọ́n lọ ṣaṣẹ́wó ń bẹ̀ ni. Kò yẹ kó sọ orú ọ̀rọ̀ yẹn torí ìwọ náà ń lọ bẹ̀. Tábá ní ká dálẹ̀ ká tún ṣá. Ìwọ ló tanná wọ́rú ọ̀rọ̀ yìí o. And you know that a lot of people, a lot of Nigerian girls went there. Àdẹ̀mọ́ intention tó fi lọ síbẹ̀ kì í ṣe pé kí ni wọ́n lọ rajà ni. Ẹ kó làkó kì í ṣe Dubai náà lọ, kì í dẹ́ ń ṣe Libya náà lọ. Wọn ò gbórí omi dé China. Owó náà fi wọ flight. Àdẹ̀ ń rí gbogbo wọn àṣẹ fẹ́ lè yá léléyìí o, ẹ pre-order eléyìí. A rí wọn pẹ̀lú iṣẹ́ tó ń ṣe. Either you take it or you leave it. You are a celebrity now. You have to be careful of what you utter out. Number one, Ọlọ́run gbàdúrà ẹ̀, which is another threat on people. Number two, you talk too much, Àṣàbí Ọlọ́ṣẹ́. Ìṣòro tó ní nìyẹn. Chọ́ ẹ ti pọ̀ jù. You talk too much. Number three, the context of what you are saying is coming, it's not going to see, kò sí bá ṣe fẹ́ wo kíní. Ṣe jẹ́ kán ti padà wá from that Canton fair yẹn. Kò tẹ̀ tó sọ̀rọ̀ yẹn. The context of this thing, tó bá jẹ́ pé ìwọ náà lọ Canton fair, ṣé o máa sọ orú ọ̀rọ̀ yẹn ni? Ṣé ló dàbẹ́ ni pé iṣẹ́ táwọn ọmọbìnrin yẹn lọ ṣe, you want to, o fẹ́ rubbish ẹ̀kan tó dé, a lot of money làwọn ọmọ yẹn ná now. Téèyàn bá fẹ́ ṣe olóṣó, olóṣó ń China àzáò now. Ó máa níbi tó máa lọ, ó máa ní kì í ṣe China. Ọjà làwọn èèyàn lọ ń kó náà lọ ń rà ní China. Àwọn ọ̀rẹ́ ẹ̀ tó súnmọ́ ẹ̀ gan wà mẹ́, ṣèbí Fọlá wà mẹ́. But tó bá jẹ́ pé èèyàn tó súnmọ́ ẹ̀, at the end of the day, nǹkan tó ń sọ lẹ́nu ẹ̀,
ó mọ̀ pé ó fẹ́ baṣẹ́ ẹnìyẹn jẹ́. A rí bí Fọlá ṣe ń lọ sí chair, tó ń lọ sí furniture, tó ń lọ sí mọ́tò, tó ń lọ sí gbogbo àṣà, àrí bó ṣe ń rìn kiri. Ẹ wo eléyìí o, tẹ bá fẹ́ lè, tẹ bá fẹ́ lè. Àtàṣọ àti gbogbo ẹ̀. It's going to ṣe kí ni, lower their effort, reduce their effort, as if ẹni pé they are not doing anything. Ọjà ò tí ì dé, ọjà tó fẹ́ tà ò tí ì dé. Ó dàbí ẹni pé ó fẹ́ rubbish effort wọn ni. We are going to call a spade a spade, àbí space, whatever you call it now. But Momo Àjàrà Bùkà, all she cares about is kó bayé èèyàn jẹ́. Momo ti ṣíjú lé ẹ torí pé o ti ń ta, wọ́n ní o ti ń mú àwọn èèyàn lọ sọ́dọ̀ supplier ibi tó ti ń ra cream. Ó ní ìgbà wo ló dé gan-an sórí Facebook tó ti ń ṣe làwùlàwù káàkiri. O mọ̀ pé àwọn èèyàn ń wò ẹ́, àwọn èèyàn ń wo bó ṣe ń ṣe, wọ́n dẹ̀ wọ́n náà tó máa fi kọsẹ̀. You are very, very daft for you to not know that. That is why irú àwọn ìyá yìí, ìyá rádaràda ẹ̀. That is why it's easy for them to ṣe kíni. It's easy for them to talk like that. Ṣé o ti rí ń sìn? Wọ́n ní kán lọ lẹ̀ ẹ́ lóko pa. You have to know, you are a celebrity, either you like it or not. You have to control what comes out of your mouth. Because number one, it's going to rub off negatively on the public. Now they are all happy when one strip well, when you don't strip well. No be cho. Sometimes calm down. Táwọn ìyá ìbá ti ṣojú léyàn, tó bá bá tẹniyẹn jẹ́ wọn mà kí n dẹ́yìn. Ṣé o mọ̀ ṣá? Tó bá rí ẹ̀yìn ẹ̀ wọn ní dẹ́yìn lẹ́yìn ẹ̀. Àwọn ìyá agbọ́mọpá yìí, ó ti ṣíjú lé ẹnìyẹn o. Ó ti pẹ́ tó ti ṣíjú lé ẹ, ó ti wà lórí radar for a long time. But ìwọ ò mọ̀ ni. You have been on her radar for a long time, but you did not know. Torí pé o ti ń ṣe kíni, o ti wà nínú business kan tí vendor ẹ̀ ń ṣe. Òun àti vendor ẹ̀ dẹ̀ ti sọ̀rọ̀ about you. Òun àti vendor ẹ̀ á ti sọ̀rọ̀ about you. Ṣé o mọ̀ pé ó dàbí nǹkan tí Yèyé Kúdí sọ́njọ́ yẹn pa vendor Momo? Òun náà ni Momo náà tún fi. Momo ò lè sọ̀rọ̀ nípa ti Yèyé Kúdí ń gbà yẹn. But this is the time she saw you as a weaker target. She used the opportunity to ṣe kíni, to strike you. It's not because of what you said. It's because you don't understand that àwọn èèyàn ti hate ẹ sílẹ̀. They are waiting for your mistakes. Momo yìí, ó lè bà tèèyàn jẹ́, ẹnu ni. Ó máa rò ẹ́ fáyé, ó máa rò ẹ́ ká. A sọ pé ṣojú nǹkan kékeré tí mo sọ yìí. Ó ní ìwọ ló bà cream shine woman yẹn. Ó ní ìwọ ló bà cream ẹ̀ jẹ́. Mi ì mọ nǹkan tó kàn ẹ́ pẹ̀lú shine woman. Ṣèbí NAFDAC ló lọ gbé yẹn. Ṣèbí Ashabi Olose ń sọ pé ẹ lọ rà ń bó ṣégè, ẹ lọ rà ń bí báyìí, ẹ lọ rà ń bí báyìí. Ó wà cheaper ń bí báyìí. Ẹ má ra ru eléyìí, nǹkan tó ń gbé dórí social media nìyẹn náà. O mọ̀ pé tí Momo tún ti lè ń fi bọ́dí ẹ̀ búlí ẹ̀ pé onídìí ọ̀ràn àbíkú ni ẹ́, torí ẹ̀ lọ ṣe jálà sí ẹ lójú. Everything, the way you shine, the way you ṣe kíní is ṣe kíní about them. They are angry. They don't like you. They don't like you. Tone it down a bit. Tó o bá ṣe orí social media, bó ṣe ní fèmù yẹn náà ni wọ́n á fi nǹkan kan wá nǹkan kan tó fi máa já ẹ bọ́. Nǹkan tí gbogbo wọn wá nìyẹn. Don't give them that opportunity. Wọ́n wá ìṣubú ẹ̀. Mo ń rí àwọn comment kan tó sọ pé kán má worry bó ṣe wà yẹn. Kíní ẹ̀ náà máa jáde, kíní ẹ̀ náà máa, àṣírí ẹ̀ náà máa tú. Pé ṣèbí nǹkan tó ń ṣe ló ń sọ pé àwọn èèyàn náà ń ṣe. You have to understand that there are enemies everywhere. Òun ra mọ́tò, òun ṣí shop, òun ṣílé, òun ṣí gbogbo ẹ̀. Do you think òun lọ party, òun náwó bẹ́ẹ̀ yẹn? You think no. Sórí nǹkan tí mò ń sọ ni pé má jẹ́ kẹ́nu máa pọ̀ ẹ́ jù. Torí pé sórí tí Momo ti lè voice out bẹ́ẹ̀ yẹn léèyàn tó ò ṣe nǹkan kan fún rí, èèyàn tó ò ṣẹ̀rí tẹ́ẹ̀jọ ní issue rí, tó ti lè voice out bẹ́ẹ̀ yẹn, tó ti pè é lálábòsí, tó ti pè é níkẹ́ni má ní, tó ti pè é sí. Ó ti pẹ́ táwọn èèyàn ti wà on your case, Ashabi Olose. Momo dẹ̀ rèé, Momo wá opportunity láti bà tèèyàn jẹ́ ni. Ìyá rèé, ó ti rí pé number one, o ò ní speaker, o ò ní support system.
ó dẹ̀ máa hard fún ẹ láti kọjú sùn. So she doesn't mind títí ẹ bá máa bàjẹ́ torí ti vendor ẹ̀. bẹ́ẹ̀ ni èèyàn méjì ló ń ṣiṣẹ́ pọ̀ bí báyìí against you. Vendor Momo ti jáde báyìí lẹ́ẹ̀mejì nínú ọ̀rọ̀ ẹ̀ àti gbọ́ lọ́dọ̀ yìí kú dí pé ó dàbí vendor Momo ló pe kinní sí ẹ. Nísìnyí báyìí Momo tún ṣe kinní onígbà wo ló dé ẹ onílara ni ẹ ṣèbí ìwọ náà lọ China kí ló tó sọ pé àwọn tó ń lọ oko náà lọ ń dó ń bẹ́ẹ̀ kinní kan ṣe kinní kan wọ́n ti ṣíjú lé ẹ because tó bá ti mú ẹ out torí she's mentioning something tó wà important táwọn èèyàn fetí sí. Ó sọ pé ìwọ ló lọ ń tú àṣírí ibi tó ti ń ra cream for cheaper bóyá oil àbí nǹkan kan tó fi ń po cream gbogbo ibi tó ti ń rà for cheaper price wọ́n ní ìwọ ló tú àṣírí ẹ̀ lórí social media. So obviously bóyá kinní yẹn ti affect vendor ìyá yín tí yẹn ti lọ sọ fún Momo tó ti wá ń wá opportunity tó fi máa ṣe mistake tó fi máa kọ́ bó ṣe máa ń ṣe lórí social media ni. Orí ẹ̀ mo ṣe ń sọ tí mo dẹ̀ ń tẹ̀ mọ́ létí pé you are already a celebrity. Ọ̀rọ̀ tó sọ kó tó di celebrity o ò lè sọ ọ́ sìn nígbà tó ti di celebrity ó máa dá wàhálà lẹ̀. Nǹkan tó ṣe tó fi di celebrity o ò lè ṣe é sìn ó máa dàbí cancel culture wọ́n máa cancel ẹ̀ ni. Because now you are no more relatable tó bá ti lè di celebrity bó ṣe rí nìyẹn is a fair game. You are no more relatable to anybody once you're a celebrity. They feels like you are better than them. Kó ṣe nǹkan kékeré wọ́n máa gbà sódì ni. That is just it. You have to understand that gbogbo nǹkan tó bá sọ they are going to get it wrong. Initially kì í ṣe pé kíní ọ̀rọ̀ tó sọ yẹn ṣó mọ̀ bí àtọ́rí pé it comes as a shocker pẹ̀lú gbogbo Canton Fair tó ń ṣe wọ́n ṣe máa ṣe Canton Fair náà tó bá tẹ̀ lọ dókó gan ṣe báwọn gan ló lòbò wọn. Àwọn èèyàn lọ Dubai láyé àbáyá time yẹn wọ́n dó píìrì gidi sínú oko. Wọ́n dó píìrì gidi sínú oko. So àwọn èèyàn lọ Dubai nígbà kíní na them get their puna. Anything they want to do with their life, let it be their choice. You that used to know Ibe, now then let me tell you how people feel. Ní pé ìgbà tó lọ kò sẹ́nibọ̀dì tó sọ̀rọ̀. Ìgbà tó yí kiri ńbẹ̀ kò sẹ́nibọ̀dì tó sọ̀rọ̀. Ìgbà táwọn èèyàn míì wá lọ ló wá sọ pé nǹkan báyìí náà ló ń ṣe ńbẹ̀. They will feel like you are jealous because you don't want them to expose a lot of things. That is just it. You have to control what comes out of your mouth. Only at the end of the day, you won't be able to control how the crowd retaliates. You won't know what to realize. Nǹkan tó tí mo dẹ̀ sọ yìí, nǹkan kékeré ni o. Nǹkan tí omi ò dẹ̀ mí ní hàmù o. Èmi máa kàn sọ tèmi mà ní o. But social media ò ní bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ o. Ṣó ti rí sí nǹkan tó ti lè trigger ìyá wọn. Ìyẹn ti ní ẹ sínú tẹ́lẹ̀ kò fi gbà kankan láìkí ẹ. Èèyàn tí ò bá ti kọ́kọ́ wá jú bá Momo wọn kò lè láìkí ẹ. Tó jẹ́ pé ìgbà tó fẹ́ break o gbọ́dọ̀ kọ́kọ́ fi tìyá wọn ṣe ni òòṣà tá à ń bọ̀ lórí Facebook nìyẹn. Ìgbà tó kọ́kọ́ fẹ́ break out but tó bá ti lè kọjá tó ti break out tó ò mọ Momo tó ò accolade Momo tó ò fún ní respect kankan she will automatically hate you and she will be saying something like bó ṣe ń sọ̀rọ̀ yẹn náà ló ṣe máa sọ̀rọ̀ you are evil you are bad you are ṣe kíní kan bó ṣe máa sọ̀rọ̀ nìyẹn. Ìwọ ló gbọ́dọ̀ ṣe kíní ló gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣe. If you are not careful, wọ́n bá tọ̀tẹ̀ ẹ jẹ́. That is it. Wọ́n bá tọ̀tẹ̀ ẹ jẹ́ if you are not careful. You have to understand. Momo ti ṣíjú lé ẹ báyìí. Tí Momo bá dẹ̀ ti gbẹ́sẹ̀ léyàn lọ́rùn, ó máa ń pẹ́ kó tó yọ ẹsẹ̀ kúrò. Àfọlọ́run ló máa yẹ kí Momo yọ ẹsẹ̀ kúrò lọ́rùn ẹ̀. Torí ó dàbẹ̀ ni pé whatever it is you are doing is affecting Momo's blogger and Momo's vendor. That is it. So kọ́ra ẹ ní ìjánu sórí nǹkan tí Momo sọ yìí Ọlọ́run I will not be too shaky because a caller is a buyer. For you to drop something like that at this time of the year you should expect the retaliation ó máa badski ó máa bruski you know. You should expect the retaliation of people. You should have just waited for them to return before dropping something like that. But you are already in Nigeria. Why are you concerned about China? Gbogbo èèyàn ló mọ̀ pé immigration tó bá lo a day I've been to China though tó bá lo a day wá $100 tó bá fẹ́ jáde
to buy extend a day. I think before they all left, they already know all these things. That is it. That is, if you were in China and you were the one saying this, it wouldn't have rubbed off angrily. But you are not there and you are saying this. I think that is where tó fi ṣe kínní pé àgbà tí wọ́n lọ ó sọ kínní now. Ìgbà tó wá dé táwọn èèyàn míì lọ ló ṣe ń sọ̀rọ̀ kínní. So people are genuinely going to just feel one type of way about you. Nǹkan tẹ́mi máa sọ ni just be careful around mọ̀mọ́ wọn. Ó ti ṣíjú lé ẹni yẹn o. Bó dẹ̀ ṣe wà yẹn tó bá ti lè ṣíjú léyàn àpọ̀ náà ló lè gbẹ nìyẹn lọ́wọ́ ẹ̀. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ.